ẹ̀yin tèmi gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà yìí ó tojú sú ni o kò tilẹ̀ yé ni rárá pàápàá jùlọ ohun tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ lórí àwọn ọmọ tí wọ́n jí gbé àti àwọn olùkọ́ wọn ọ̀rọ̀ náà ṣe kí ni ó gbomijé lójú ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn nítorí pé kí ni ìlú tó ní ọba tó ní ìjòyè kò yẹ káwọn ará ìlú ibẹ̀ wọ́n máa jìyà báyìí o. bá gbàgbé pé kò pẹ́ tíṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ní àwọn Arsenal yẹn àwọn Gunners gbá bọ̀ tí wọ́n dẹ̀ gbégbá orókè èyí ló wá fà kí gbogbo àwọn ènìyàn dunnú pé láti 22 years táwọn Arsenal ti ń gbá bọ̀ tí wọ́n ti gbégbá orókè wọ́n máa gbégbá orókè lọ́tẹ̀ yìí o tó fa ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí inú wọn dùn pàápàá jùlọ Alhaji Wasiu Ayinde tí inú wọn dùn lọ́pọ̀lọpọ̀ tí wọ́n tẹ̀ tún ṣe kíni tí wọ́n tún kọrin fún àwọn Arsenal pé Ọlọ́run ṣé o láti iye ọdún yìí wá àwọn Arsenal wọ́n ṣe kíni wọ́n win èyí ló wá fà kí arákùnrin kan ìyẹn Ọlájídé Ọlábánjí lórí Facebook jáde pé ládùn gbogbo ìṣẹ̀lẹ̀ aburú tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí ládùn gbogbo ohun tí ó ń ṣẹlẹ̀ pátápátá ẹ ò rí orin kọ gbogbo àwọn ènìyàn ń sunkún gbogbo àwọn ènìyàn ké ebi wà ní ìlú èèyàn wà nílùú àwọn báńdíìtì pa àwọn ènìyàn àwọn báńdíìtì ń jí àwọn ènìyàn gbé ẹ ò rí ọ̀rọ̀ sọ ẹ ò rí orin kọ lórí ọ̀rọ̀ yìí àmọ́ àwọn tó ń gbá bọ́ọ̀lù àwọn agbábọ́ọ̀lù tí kò tẹ̀ kí ń ṣe ọmọ orílẹ̀-èdè wa rárá ẹ wá bọ́ sínú stúdíò ẹ wá bẹ̀rẹ̀ sí ní kọrin fún wọn ẹ wá bẹ̀rẹ̀ sí ní pọ́n wọn lé pé ọ̀wù kí ló dé eléyìí burú jáì o wípé kò tẹ̀ ń ṣe irú Alhaji K1 The Ultimate ló yẹ kó bọ́ síta kó wá máa kọ orin báyìí fún àwọn Arsenal ẹ wo ọ̀rọ̀ náà ní agbára lọ́pọ̀lọpọ̀ ẹ jẹ́ ká jọ gbọ́ láti ẹnu Ọlájídé Ọlábánjí níbi tó ti ń sọ ọ̀rọ̀ náà tó ti ń kọminú lórí ọ̀rọ̀ náà. àṣìlúyà àwọn olórí la ṣìyàn àṣìlúyà àwọn olórí àwọn la ṣìyàn nínú gbogbo ntọ́lọ́wọ́n bá dá èèyàn àwa èèyàn láburú jù ìkà ń gbénu wa ṣìbẹ́ ń gbénu wa gbogbo nǹkan tí ń jáburú ní gbénu àwọ̀ èèyàn. mo rí orin kan tí àgbà akọrin kan ṣe jáde tí wọ́n ṣe fáwọn Gunners àgbà akọrin wọ́n ṣe orin jáde fún àwọn Gunners ẹkún gbọ̀n mí inú mi bàjẹ́ ẹ lè ṣe orin jáde fáwọn Gunners àmọ́ ẹ lè ṣe orin jáde fún pànìyàn tó ń lọ nílùú Nàìjíríà látọdún yìí ẹ̀jẹ̀ ń sàn ẹ̀jẹ̀ ń tálẹ̀ nílùú Nàìjíríà ebi ń paráàlú kò sí náà ìlú yẹn ti dojúrú ẹ lè fi ìṣẹ́jú kan kẹ́ ẹ fi ṣe mísíkì kan jáde ẹ lè kọ nìkan jáde fún gbogbo ohun tó ń ṣẹlẹ̀ atrocity tó ń ṣẹlẹ̀ láàrin ìlú kò dọ́dọ̀ yín torí ẹ̀yin lẹ wà ń bẹ̀ ẹ lè ṣe orin jáde fáwọn Gunners pé ẹ gba kọ́ọ̀pù àmọ́ ìtàjẹ̀sílẹ̀ tó ń ṣẹlẹ̀ lu Nàìjíríà ìpànìyàn gbogbo ogun tó ti ń ṣẹlẹ̀ ogun abẹ́lé tó ń ṣẹlẹ̀ lu Nàìjíríà ẹ lè sọ̀rọ̀ nípa ẹ lè kọ nípa ẹ gbogbo ogun ìtàjẹ̀sílẹ̀ tó ń ṣẹlẹ̀ lu Nàìjíríà wọ́n pààyàn Plateau wọ́n pààyàn Borno wọ́n pààyàn Kwara wọ́n pààyàn lọ́yọ̀ọ́ wọ́n pààyàn gbogbo ilẹ̀ Nàìjíríà ẹ lè kọ orin pé káwọn olórí yìí gbà wá àmọ́ ẹ lè kọrin fáwọn Gunners pé ẹ gba kọ́ọ̀pù gbogbo yín lọ́lọ́run bó bí yín kẹ́ tó kọ́pọ̀lọpọ̀ wa tó kù ònú ayé Ọlọ́run ó bí wa yóò tún bí wa nu sàárè tá à ń lọ. nígbà tí bàbá Ọbásanjọ́ tó wà lórí oyè ẹ mọ̀ kọrin ẹ kọrin amẹ́yìn lè wà ń bẹ̀ lónìí ẹ lè kọrin gbogbo yín dákẹ́ Ọlọ́run ó bí gbogbo wa Ọlọ́run ó bẹ yóò bí wa nu ayé yóò tún bí wa nu sàárè pé báwo la ṣe lò ó kí ló dé táwọn èèyàn wíkẹ́ẹ̀dì báyìí kí ló dé táwọn burú báyìí láti ìgbà tí wọ́n ti ń gbẹ̀mí àwọn èèyàn tí wọ́n ti ń pa àwọn èèyàn nílùú Nàìjíríà tilẹ̀ ti mú tára ní gbogbo ọmọ Nàìjíríà ẹ lè kọrin àmọ́ ẹ lè ṣe orin fáwọn Gunners ẹgbà kọ́ọ̀pù ní tí ó kàn wá lọ́wọ́ tí ó kàn wá lẹ́sẹ̀ irú ìlú wọn la wà iná torí Ọlọ́run ibo la ń lọ náà irú ẹ̀dá ò lọ́lọ́run dá wa náà tẹ́jẹ́ ò tiẹ̀ jẹ́ kankan lójú wa ẹ̀mí ò jẹ́ kankan lójú wa àbìkítà ẹ wo bó ṣe ń dún àwọn èèyàn lọ́rùn bó ṣe ń pa àwọn èèyàn ojoojúmọ́ ni gbogbo yín ń rí owó wá jàrábà yín owó tẹ́ ẹ̀ ní mú lọ sínú sàárè owó tí kankan yín ò ní mú lọ sínú sàárè àwọn tó lórúkọ lánàá dà àwọn olórúkọ àná dà abo náà ti wà kí náà ń lọ nù sàárè gbogbo ń tẹ́ ń sáré káàkiri lórí ẹ̀ nínú ayé owó ni ẹ fi ilẹ̀ ńjọ́ kan wọnú kòtò ẹ jẹ́ abẹ̀rù Ọlọ́run ẹ jẹ́ abẹ̀rù ọjọ́ ọ̀la wa kí ló dé tó wó jàrábà wa ná kí ló dé tá a nífẹ̀ẹ́ owó ju ẹ̀mí wa lọ
a nífẹ̀ẹ́ owó ju ẹ̀mí àwọn èèyàn lọ, ẹ̀mí àwọn èèyàn ò jọ wá lójú, kí ló dé? Nígbà tí bàbá Ọbásanjọ́ wà ń bẹ̀, ẹ kọrin gbogbo ayé ló gbọ́. Àmọ́ gbà táwọn eléyìí tí gbogbo wọn ti débẹ̀, tẹ́mi ti ń sọnù, táyé àwọn èèyàn ti ń bàjẹ́, tí ìṣòro ti dé bá gbogbo ọmọ Nàìjíríà, ẹ fìgbà kan sọ̀rọ̀ rí. Ọlọ́run ó bi gbogbo wa, Ọlọ́run ó bi wá léèrè pé báwo la ṣe lò ilé ayé. ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn o, kò wáyé tí tàn síbẹ̀ o, kí wá láwọn ènìyàn ń sọ nínú comment section. Ẹ jẹ́ kájọ wọnú comment section kájọ gbóhùn táwọn ènìyàn ń sọ níbẹ̀. Akánìkan ọmọ Adéògùn sọ wípé Wasiu Ayinde ẹni aburú ni bàbá yẹn. Linford Adeniyi sọ wípé he eats and benefits from them, it is well. Ọlámilékan John Abiodun sọ wípé I saw the track and I was so annoyed. That man is an hypocrite. And the same idiot was insulting Obasanjo back then when things were still going on fine in this country. Kẹ́mi Ìdòwú ní àwọn ẹni bí. Adeleke Morufu sọ wípé you are welcome bro. Tell them maybe they will change overnight. Taofik Yusuf sọ wípé Wasiu Ayinde ọ̀dájú abiyamọ ni bàbá yẹn. Olúfúnni DJ Foley sọ wípé APC supporters are very heartless. Àwọn olórí burúkú. Azeez Ọláìtàn sọ wípé I wonder o, Gunners ló ṣe kókó fún Mr. Ganusi of Africa. Caleb Shuetan sọ wípé the same Wasiu Ayinde did a whole live music to curse Obasanjo back in 2003. He even wished death on Obasanjo. Wasiu Ayinde na idiot. Ogechi Christy sọ wípé why will he do music when he is eating from the same government? After all, her daughter is coming out to contest for senator. God will judge them all. Ayo Ogedi sọ wípé K1 is a Tinubu man and we never say anything bad about APC government. Ẹ wo ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn o, kí wá lè ròǹgbà yín lórí ọ̀rọ̀ yìí, ẹ jẹ́ mú ní comment section. Nílùú jù bẹ́ẹ̀ lọ lórí ètò lónìí, bó bá ṣe jẹ́ ìlà máa mú àṣẹ ìgbọ́ yín. This is Digi Naija TV. Don't forget to subscribe, like and share. Ẹ ṣé o, ó dìgbà kan náà.